ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين بسم الله الرحمن الرحيم الحمد لله العزيز الحكيم تولى قسمة المواريث بعلمه وجعلها محكمة بحكمته وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا معبود بحق سواه وأشهد أن محمدًا عبده ورسوله ومصطفاه خير من بلغ وأبان صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحابه ومن نصره وآواه واقتفى أثره واتبع هداه adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n ọba tó gbọngbọ́n ọba tó ṣe pé elétò ni ó sì tò gbogbo nǹkan ó fi gbogbo nǹkan sáyè tó yẹ a jẹ́rìí pé kò sọ́ba kan tá a máa ń sìn lẹ́yìn Ọlọ́run Allah a sì jẹ́rìí àgbà ń pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ ni ànábì lọ́lọ́run ọba rán níṣẹ́ sí gbogbo ayé ànábì jẹ́ṣẹ́ ni ó jẹ́ lájẹ́ pé kò sọ́nà dáadáa tànábì ó tọ́ka fún wa kò sì sọ́nà aburú tànábì ó kìlọ̀ fún wa pé ẹ jìnnà sí o ẹ má débẹ̀ ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run ajẹ́ ẹjẹ́ tán orí Ọlọ́run kó máa bá nábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí bá ti wá ń bá nábì Ọlọ́run jọ máa bá wọn sàhábà rẹ̀ kó máa bá wọn ọmọ rẹ̀ kó máa bá wọn ìyàwó rẹ̀ kó bá wọn tábìyìn rẹ̀ kó bá wọn tábìyìn rẹ̀ àti kẹ́ àti gẹ́ ni Ọlọ́run jọ ṣàn gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ jọ kárí ẹnì kọ̀ọ̀kan wa náà Allahumma amin Allahumma amin tó àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ gbogbo àwọn àáfàá tí wọ́n kọ́ ẹnìkọ̀ọ̀kan wa ní kéwú àwọn bàbá tí wọ́n sọ wá di ohun tá a dà yìí àwọn bàbá ní lápapọ̀ wọ́n ti rúure wọ́n sì sọ rí àwa tá a wá wà lénìí àwa náà máa bẹ̀ lọ́hùn pé Ọlọ́run o àwa náà ti rúure ná Ọlọ́run já sọ rí ẹ máa wá bí mi pé ta lẹni tó rúure tó sì sọ rí tọ́rọ àwọn kan wà tí wọ́n rúure tí wọ́n ní sọ rí ẹni rúure tó sọ rí òun náà lẹni tó ṣe pé ó ṣe ìsìláàmù ó rúure nìyẹn
ọ wá sọ̀ọ́rẹ́ ọ tán sínú ìsìláàmù ọ sọ̀ọ́rẹ́ nù ni ọlọ́run wa bẹ́ẹ̀ ni àwa náà ti rúure mùsùlùmí ni wá ẹlẹ́sìn ìsìláàmù ni wá gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ lára wa ọlọ́run bá wa gbọ̀n dànù ká lè sọ̀ọ́rẹ́ ọlọ́run já sọ̀ọ́rẹ́ tó mo tare èyí mo kí àwọn àfáà wa àwọn olùdásílẹ̀ Sunna TV Yorùbá alhaji wa Abdulrazak alhaji wa Musa alhaji wa Yakub mo wá fi gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí mo fi kí gbogbo ìdílé àríkọ́ṣe látòkèdélẹ̀ àwọn ọmọ bàbá wa alhaj Saifuddin àríkọ́ṣe gbogbo wa ni mo kí pátápátá àwọn bàbá rúure wọ́n sì sọ́ọ́rẹ́ àwa náà ti rú ọlọ́run já lè sọ́ọ́rẹ́ àwọn àfáà wa àgbà Dr. Abdulrahim Shitu Thani ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn albarka àwọn ọlọ́run jẹ́ ọmọ pọ̀ fikún bó ṣe lè wá òkọ́ pọ̀ tó jẹ́ kí tàwọn ọmọ ojú tí wọ́n náà lọ wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim jàmáà láàárọ̀ yìí kó tó di pa wọnú iṣẹ́ tí wọ́n ní á jẹ́ àfáà wa àgbà Ibn Taymiyyah bàbá ní gbólóhùn kan tí fi máa ń fira rẹ̀ lọ́kàn balẹ̀ tó bá dá wà bàbá ọmọ wa ní ata'ana rabbana wa asawhu qawmun fazukna ta'ama ta'atina fadhaku ata'ana rabbana wa asawhu qawmun fazukna ta'amata atina wadhaku ha jama gbogbo ore tọ́lọ́run ọba lè ṣe fún yàn láyé bí islam ọba sínú ẹ̀ ò ní nǹkankan kì í ṣoore ẹjá tara àrà tọ́lọ́run ọba máa ń dá ẹjá tara rẹ̀ wò gbogbo ẹni tí ó gbà fọ́lọ́run ìhun tí wọ́n ń pè lóore lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ó tún ṣe fáwọn tí wọ́n gbà fún bọ́ ọba kọ́lé wọ́n kọ́ ìtójú tiẹ̀ lọ bọ́ ọba ra mọ́tò wọ́n ra ìtójú tiẹ̀ lọ bọ́ onílẹ̀ wọ́n ní ìtójú tiẹ̀ lọ bọ́ ọba níyàwó wọ́n ná àwọn ìyàwó tó pọ̀ tó yá ìtọ́ dájú tiẹ̀ lọ àṣé ìhun tí ń jẹ́ oore òun náà ní ìsìláàmù bọ́ ọba wá ní ìsìláàmù ìwọ lọ́lọ́run ọba fún ní gbogbo nǹkan Ibn Taymiyyah bàbá yọ ọmọ ní ata'ana rabbana àtẹ̀lé tọ́lọ́run ọba wa agbàfọ́lọ́run wa asawhu qawmun báwa ṣe gbà yí àwọn kan kọ̀ tí wọ́n àgbà tọ́lọ́run àwa gba àwọn kan kọ̀ fadhukna ta'ama ta'atina wadhaku báwa ṣe wá ń gbádùn ìtẹ̀lé tọ́lọ́run bá a ṣe ń gbádùn rẹ̀ tá à ń rí adùn látara pé àgbà fọ́lọ́hun tá à ń rí ìdùnnú látara pé àgbà fọ́lọ́hun tọ́kàn wa balẹ̀ látara pé àgbà fọ́lọ́hun wadhaku àwọn náà ń rí wàhálà wọ́n ń rí dààmú òfò ń kàn wọ́n wàhálà ń bá wọn fínra látara pé wọn àgbà fọ́lọ́hun àṣé ìka gbà fọ́lọ́hun òun náà nìsinmi kọ́lọ́hun kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa jama ibi tá a wá ń lọ láàárọ̀ yìí ọ̀rọ̀ nípa ogún tá a bá ní ogún lọ́dọ̀ Yorùbá àwọn Yorùbá máa ń fi ogún fi wí àwọn nǹkan kan wọ́n ní ogún lóògùn ogun lógún ogun wa ní kú la ilaha illallah ogún òun lóògùn ogun òun lóògùn ogun ńkọ́ òun ní kú ogun ní kú a rí pé tá a bá wò ọ̀tún tá a wò sí tá a wà yíká wa àwọn tí wọ́n ti dìdàkúdà nítorí ọ̀rọ̀ ogun wọ́n pọ̀ lọ rẹpẹtẹ àwọn tó ṣe pé wọ́n rí gbádùn ayé mọ́ látara ọ̀rọ̀ ogun wọ́n pọ̀ lọ rẹpẹtẹ àwọn tó ṣe pé ayé dàrú mọ́ lọ́wọ́ nítorí ọ̀rọ̀ ogun wàláhì wọ́n pọ̀ lọ rẹpẹtẹ ìdí nìyí fúnra ara ọlọ́run lam yatruk li ahadi
min khalqihi qismatal miras ọlọ́run ò fi ogún pínpín ọlọ́run ò fi ilẹ̀ fún èèyàn kan fúnra rẹ̀ ọlọ́run ọba ló pín ogún sínú Al-Qur'ani fúnra rẹ̀ ọlọ́run ò jùúlẹ̀ pé ẹ̀yin náà máa pín bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ọlọ́run ò jùúlẹ̀ bẹ́ẹ̀ tó nínú àtúbọ̀tán dáadáa nísìnyí ń bẹ fún èèyàn wípé kí wọ́n píngún rẹ̀ pẹ̀lú ìsìláàmù kí wọ́n píngún rẹ̀ lọ́nà ìsìláàmù lẹ́yìn ìgbà tó bá lọ tán àtúbọ̀tán rẹ̀ ni àwọn àfáàjẹ́ ó yé wa pé walaw turika taqdiru al-irsi ila uquli an-nas la hasala min ad-darar ma Allahu bihi a'lam ìbá ṣe pé ọlọ́run ọba ju ọ̀rọ̀ ogún lẹ̀ pé ẹ̀yin náà ẹ fi làákàyè yín ẹ fi pín ẹ fọgbọ́n yín pín ẹ fi ìmọ̀tẹ́ ẹ mọ̀ pín ẹ fi diplom tí ń bẹ lọ́dọ̀ yín fi pín ìbá ṣe pé ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni wàhálà tí ìbá ṣẹlẹ̀ ìdààmú tí ìbá ṣẹlẹ̀ àìrójú àìráyè tí ìbá ṣẹlẹ̀ ọlọ́run ọba nìkan ni ìbá mà jàmáà ọlọ́run ò jùúlẹ̀ fún wa torí pé ọpọlọ wa mélòó ni ìlàkàyè wa mélòó ni ọgbọ́n inú wa mélòó ni tá a fi wá sọ pé a ti gbọ́n àwa náà lè pín ó lè pín ó pín bọ́lọ́run ọba ṣe pín ni tó o bá pín bọ́lọ́run ọba ṣe pín ìpínkúpín ló pín bọ́ ọba sì ti pín pínkúpín máa dúró de àtúbọ̀tán bú máa dúró dẹ̀san tí ó dá lọ́dọ̀ ọlọ́run jama ìbáṣepọ̀ pọlọ la fẹ́ fi pín qad yazunnu al-mayyit bi ahdi warasatihi khayra tó bá ṣe pọ̀pọ̀ lọ ni ẹni tó fẹ́ kú ó ti lè rí pé ọ̀kan nínú àwọn tí ó jogun tòun kàbí ọmọ tòun kan ọmọ yìí dáa fún un pípọ̀ kó náà dáa gbogbo ìgbà tóun bá ti fayé lẹ̀ gbogbo ohun tí ń jogun tóun ọmọ yìí nìkan ni kókó tọrọ ọmọ náà dáa tó nígbà míì ẹni tó fẹ́ kú tí ó fogún lẹ̀ yóò wá wò kan nínú àwọn ọmọ rẹ̀ pé ọmọ yìí ọmọ burúkú ni tí mo bá kú ẹ gbọ́dọ̀ fún un ní nǹkan kan nínú ogún mi jama bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ ọba ayé jẹ́ ọbọ̀rún jẹ́ ni o kírú rẹ̀ má bàa fi wáyé lọ́lọ́run ọba fúnra ara rẹ̀ ló fi pín ogún fún wa nínú Al-Qur'ani bá a ṣe pín ọlọ́run láálẹ̀ bá a bá wá lọ́nú Al-Qur'ani nínú súrátù Nisa áyà 11 ọlọ́run ọba fi ń yé wa nínú áyà yìí pé aba'ukum wa abna'ukum la tadruna ayyuhum aqrabu lakum naf'a aba'ukum wa abna'ukum la tadruna ayyuhum aqrabu lakum naf'a aba'ukum àwọn bàbá yín wa abna'ukum àtàwọn ọmọ tẹ́yin náà bí la tadruna ẹ̀mọ̀ èwo ni ó ṣe yín láǹfààní jùlọ nínú wọn kò sẹ́ni tó mọ̀ nínú yín ọlọ́run nìkan ló mọ̀ tó àyíwá mọ́ ni ọlọ́run ni ó dá bọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ológun dé èmi náà ní pín èmi náà ni mo mọ bí n ṣe pín ọlọ́run wá pín fún wa nínú Al-Qur'ani kákan tẹ̀lé bọ́lọ́run ọba ṣe pín ní fúnra wa lálàáfíà kọ́lọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa jama bá a bá wá ní àgbọ́yé ibi tá a bọ́rọ̀ dé yìí àṣé kullu ma yamlikuhu l-insan yusbihu ba'da mawtihi milkan li jami'i warasati sawa kana malan aw zahaban aw aqaran aw arda wa nahwi dhalik bá a bá ní àgbọ́yé ọ̀rọ̀ yìí a rí pé gbogbo nǹkan tí èèyàn bá ní gbogbo ohun tó ní yán gbogbo dúkìá rẹ̀ látòkè délẹ̀ ìbáà jówó ìbáà jẹ́ góòlù ìbáà jẹ́ fàdákà ìbáà jẹ́ lé ìbáà jẹ́ lẹ̀ ìbáà jẹ́ gbó
àti gbogbo nǹkan míì tó jẹ́ dúkìá tá a máa ń ní ìní tèmi ọmọ dépò ìmọ̀ wá dárúkọ rẹ̀. tó gbogbo ohun tó o bá ní gbogbo ìgbà tó o bá ti fayé lẹ̀ lẹ́ẹ̀kan náà nǹkan ní ti dogún táwọn àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn ni wọ́n jẹ́ lẹ́yìn rẹ̀. ẹ jẹ́ kọ́rọ̀ yóò yé wa. bọ́ ọ bá wà láyé gbogbo dúkìá rẹ̀ tiẹ̀ ni o máa gbádùn rẹ̀ bó ṣe fẹ́ ṣùgbọ́n rántí Ọlọ́run. tó bọ́ bá ti wá di pé o fayé lẹ̀ dúkìá ní kì í ṣe tiẹ̀ mọ́ o ó ti di tàwọn tí ó jogún rẹ̀. àwọn tí ó wá jogún rẹ̀ yìí àwọn ni wọ́n ní gbogbo rẹ̀ tó Ọlọ́run sì pín fún wọn. jàmá ẹ wá jẹ́ àwò bá a bá wá rí ìyẹn kan àwọn àfáàjẹ ó yé wa pé la tu'addul mutalabatu bidhalika huquqan. káwa ní ẹnìkan ń béèrè ẹ̀tọ́ rẹ̀ nínú ogún àwa ní ọmọkọ́mọ ni ọmọkọ́mọ bò ó ẹ̀tọ́ rẹ̀ ní béèrè kìí ṣe ọmọkọ́mọ ń béèrè ẹ̀tọ́ rẹ̀ ní ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀. kàbí ẹ̀yin tẹ́ ẹ jókòó lérí ẹ̀tọ́ kàbẹ́yìn tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ ní àní píngún kàbí kò tí ì yá ẹ̀yin gan láláṣìṣe á padà débẹ̀ ẹni tí wá ń béèrè ní ẹ̀tọ́ rẹ̀ ní béèrè ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ mọ̀nà ìhun tí ń béèrè kìí ṣàṣìṣe ń béèrè ẹ̀tọ́ rẹ̀ ní ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀. ẹni bá ń béèrè ẹ̀tọ́ rẹ̀ lérí ogún kò ṣàṣìṣe o kìí ṣe ọmọkọ́mọ o ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ní ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ kọ́lọ́n kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. tó ogún tá à ń kígbe látẹ̀ẹ̀kan ni kí ni ohun tí wá ń jogún nínú òfin Islam kí lógún. àwọn àfáàjẹ́ ó yé wa pé ihun tí ń jẹ́ ogún wọ́n ní ìmọ̀ kan ni tó ṣe pé ó rò pọ̀ mọ́ bá a ṣe ń pín nǹkan tí òkú fi sílẹ̀. ihun tó kú fi sílẹ̀ òun lógún. báwo la ṣe ń pín ìgbà tí ẹ̀tọ́ tí ó fi bọ́ sọ́dọ̀ àwọn ẹlẹ́tọ̀ọ́ ihun tí ń jogún nìyẹn. ẹ̀tọ́ àgbẹ̀tọ́ fẹ́lẹ́tọ̀ọ́ nínú dúkìá tí wọ́n fi ilẹ̀ fún ihun tó tọ́ sí ihun tí òfin Islam pín fún tá a jẹ́ kó dọ̀dọ̀ rẹ̀. nígbà tó bí bá ti lọ gbogbo nǹkan tó fi ilẹ̀ ó ti di ẹ̀tọ́ fáwọn kan ká wá fáwọn àwọn tó dẹ̀tọ́ fún ni ká fún wọn lẹ́tọ̀ọ́ wọn ihun tí wọ́n bá gbà ní òun náà ní jogún. fúnra Ọlọ́run ló sì dúró fúnra Ọlọ́run ló pín sínú Al-Qur'ani. Ọlọ́run ò jù pípín rẹ̀ lẹ́fẹ́ nìkan. Ọlọ́run fi ń yé wa nínú Suratu Nisa àyá 11. Ọlọ́run ní yusikumullahu fi awladikum lizzakari mislu hazzil unsayayn. Yusikumullah. Ọlọ́run sọ àsọọ́lẹ̀ fún wa. Ó gbà wá níyànjú. Ó pa wá láṣẹ nípa pínpín ogún. Pínpín títí Ìsìláàmù ní pínpín bálùkùránì ṣe pín. tó bọ́lọ̀wọ́n ọba bó ṣe gbà wá níyànjú nípa at-tawhid bó ṣe gbà wá níyànjú nípa imani bó ṣe wá lójú kòkòrò rẹ̀ tó pa wá láṣẹ imani tó pa wá láṣẹ tawhidi bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́n ọba ń pa wá láṣẹ ní gbà wá níyànjú ní ṣe wá lójú kòkòrò nípa ọ̀rọ̀ ogún pínpín. Ọlọ́run ni yusikumullahu fi awladikum lizzakari mislu hazzil unsayayn. La ilaha illallah. Ọlọ́run ní ìpín tẹ́ ẹ bá fún ọmọ obìnrin méjì rẹ̀ náà ni kọkùnrin ó gbà. Bóbìnrin bá gbẹyọ ọ̀kan méjì náà ni kọkùnrin ó gbà. tó bá a bá wá wo gbólóhùn yusikum gbólóhùn ní lọ́dọ̀ àwọn onímímọ̀ àwọn tẹ́dẹ̀ lárúbáwá yé wọ́n ní yusikum verb ni Ọlọ́run wá gbé wá
ní présent présent lọ́dọ̀ àwọn Lárúbáwá ihun tí sì máa ń túmọ̀ òun náà ni tajaddudu walistimrariya àtajaddudu walistimrariya kí nǹkan máa lọ kó máa dọ̀tun ní gbogbo ìgbà ihun tí présent máa ń tọ́ka nìyẹn lọ́dọ̀ Lárúbáwá bọ́lọ́hun bá wá ní yusikum a jẹ́ pé ọlọ́run ọba ti ó gbà wá níyànjú lánàá ó gbà wá níyànjú lénìí yóò sì tún máa gbà wá níyànjú bẹ́ẹ̀ títí lọ a jẹ́ pé ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ tó kan pa ni lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni kí ayé ṣọ̀rọ̀ ńlá lànàbí fi ń yé wa pé ta'allamul fara'ida wa'allimuha an-nas fa inni imru'u maqbud wa inna hadha al-ilma sayuqbad Ànábì ní ẹ̀kọ́ ìmọ̀ bá a ṣe ń pín ogún ẹ̀kọ́ bá a ṣe ń pín ogún ẹwà ìmọ̀ nìkẹ́ ní ẹni la ilaha illallah Ànábì ní ká wà mọ̀ nìkan ní ìmọ̀ ńlá ni ó kódà Ànábì bá a débi pé wa'allimuha an-nas ẹ̀kọ́ àwọn èèyàn nígbà tó bá máa tún kọ́ àwọn èèyàn Ànábì gbà wá níyànjú pé ká lọ kọ́ bá a bá wá kọ́ tán káwa náà tún kọ́ àwọn èèyàn torí Ànábì ní èmi tẹ́ rí yìí makbuz ń palẹ̀ mọ́ ńjọ́ kan ẹlẹ́mìí ọgbẹ̀mí ńjọ́ kan ń bọ́ síwájú Ọlọ́run ọba ńjọ́ kan wa inna hadha al-ilma sayukbad kódà ìmọ̀ pínpín ogún tẹ́ rí ìní sayukbadu wọ́n palẹ̀ tiẹ̀ náà mọ́kò ńlẹ̀ ńjọ́ kan òun náà lọ ńjọ́ kan ìmọ̀ kan ni tó ṣe pé yóò padà tán lérí ilẹ̀ ńjọ́ kan la ilaha illallah lẹ́ni èní ẹwà tí wà tánàbí ti sọ̀rọ̀ lẹ́ni ọ̀rọ̀ ogún pínpín ó ti di wàhálà sáwùjọ ọ̀rọ̀ ogún pínpín ó ti dìdàmú ńlá sáwùjọ ogún mi ń bẹ ńlẹ̀ tó ṣe pé láti bí 40 ọdún 60 ọdún bàbá ti kú ó fogún lẹ̀ wọ́n sì pín ìdè ní apá kan nínú àwọn ọmọ ń gbádùn apá kan nínú wọn ń dààmú kiri àwọn tọ́rọ̀ wá yé tí wọ́n bá ríru àwọn ọmọ tí wàhálà ń bẹ pẹ̀lú wọn yìí wọ́n ní bàbá wọn sì fi nǹkan lẹ̀ ó fi nǹkan lẹ̀ lóòótọ́ báwo lẹ ṣe nǹkan tí wọ́n fi lẹ̀ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ pín ogún ní báwo lẹ pín gbà ẹ̀yin tó yẹ kẹ́ ẹ pín ogún ní irú ìgbésẹ̀ wo lẹ gbé lẹ́yìn ìgbà tí bàbá kú Ànábì ní wa tazharul fitan wàhálà ó padà ṣẹ̀ ìdààmú ó dé nípa ọ̀rọ̀ ogún ṣé kò tí ì dé báyìí hatta yakhtalifa rajulani fil farida fala yajiduna man yufsilu baynahuma Ànábì ní yóò lè débi pé ara àwọn èèyàn méjì tí wọ́n máa bára wọn ṣe fanfà lérí ọ̀rọ̀ ológun dé táà sì ní rẹ́nìkan tí ó dìde tí ó bá wọn yanjú rẹ̀ kọ́lọ́hun kó ṣàánú wa ọ̀rọ̀ ogún kọjá nǹkan tí a ń fọwọ́ kékeré mú wallahi ó kọjá bẹ́ẹ̀ kódà nínú hadith Abu Hurairah kan Ànábì ní ta'allamul fara'id fa innaha min dinikum wa innaha nisful ilm wa innahu awwalu ilmin yunza'u an ummati min ummati Ànábì ní ẹ lọ kọ́ ìmọ̀ bá a ṣe ń pínkún o torí pé min dinikum inú ẹ̀sìn yín náà ló wà ẹ̀sìn ni Ànábì ní ẹ̀sìn ni ẹ̀kọ́ bá a ṣe ń pín ẹ̀kọ́ wa innaha nisful ilm Ànábì ní kódà ìmọ̀ ogún pínpín tá a bá kó gbogbo ìmọ̀ ẹ̀sìn tá a kó sílẹ̀ yányányá ìmọ̀ ogún yóò sì kó ìdá kan yóò kó ìdá kan ẹ̀já wà àwùjọ wa mélòó àfáà ló nímọ̀ nípa ọ̀rọ̀ à ń píngún lénìí mélòó bọ́ bá lọ bá àfáà kan pé ẹ wá bá pín ogún àfi tí ó bá purọ́ fún yín
ọ̀pọ̀ nínú àwọn tá à ń ṣàfáà lé ní ọ̀rọ̀ ogun dàrú mọ́ wa lọ́wọ́ pípọ̀ ọlá apá àwámọ̀ rẹ̀ ìmọ̀ olókù tó ní kálukú ń wá kiri lé ní báwo la ṣe ṣòde tí wọ́n bá ní kí n ṣe wáàsí báwo làwọn ọmọ ó ṣe máa hàn lẹ́yìn mi ìwọ̀n wá àwọn màfúzọ́ọ̀tù kan ń kó fún wọn wọ́n máa ké àfáà náà ń ṣe wáàsí ọ̀dá wákà ìhun tó kàn tó ní kálukú wa ń bá kiri nìyẹn ìhun tó yẹ ká mójútó àfílẹ̀ Ànábì ní wa innaha nisful ilm wa innahu awwalu ilmi yunza'u min ummati Ànábì ní àkọ́kọ́ ìmọ̀ tọ́lọ́wọ́n kọ́kọ́ kákó ńlẹ̀ láàrin àwùjọ mi ìmọ̀ ogun ni bọ́lọ̀wọ̀n ọ̀bá ti kákó ńlẹ̀ ajẹ́ ń pé Ọlọ́run ti ń ká díẹ̀díẹ̀ Ọlọ́run ti ń ká díẹ̀díẹ̀ torí a námójútó ọ̀rọ̀ ogun mọ́ la ilaha illallah a námójútó rẹ̀ mọ́ jàmáà kọ́lọ́run kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa Ànábì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa nípa ọ̀rọ̀ ogun níjọ́ kan Ànábì lọ ọ̀dọ̀ sàhábà kan ara sàhábà yìí ò yá òun náà ti wá ràn kan pé ibi tó dé yìí ó súnmọ́ kó jẹ́ pé èyí tá fi dágbére fáyé nì Ànábì wá dọ́dọ̀ rẹ̀ sàhábà yìí wá ń sọ fún Ànábì pé gbogbo nǹkan tí mo ní yìí ọmọ ẹyọ kan náà ni mo sì bí ọmọ ni kódà obìnrin ní ọ̀dà gbogbo nǹkan tí mo ní ń da sọ́nà mẹ́ta kọ́mọ ni kókó kan nínú rẹ̀ Ànábì pẹ̀lú sàhábà yìí wọ́n ta síwájú ta sẹ́yìn tó wọ́n sáà fẹnu kò síbi pé kó ju súlùsù lẹ̀ fọ́mọ rẹ̀ kó ju ìdá kan nínú mẹ́ta lẹ̀ fọ́mọ rẹ̀ Ànábì wá sọ̀rọ̀ ńlá kan jọ náà la ilaha illallah sallallahu alaihi wasallam Ànábì ní innaka an tadhara warasataka agniya khayrun min an tadharahum alatan yatakaffafuna an-nas Ànábì ní kó ju àwọn tí ó jogún rẹ̀ lẹ̀ kó fi wọ́n lẹ̀ sáyé agniya lẹ́ni tí wọ́n rọrọ̀ látara ogún tó fi ilẹ̀ fún wọn ní káwọn náà rọrọ̀ káwọn náà ní nǹkan ó dá pípọ̀ ó sọ ẹ́ lórúkọ dáadáa ó fún ẹ níyì ju pé kó wá ju àwọn ọmọ rẹ̀ lẹ̀ lẹ́ni tí ò ní nǹkan kan tí wọ́n máa wá tẹ́wọ́ kiri àwọn èèyàn máa wá ní mọ bàbá wọn ni olówó ni bàbá wọn o ọlọ́lá ni bàbá wọn o Ànábì ní fi àwọn ọmọ rẹ̀ lẹ̀ ju ayé lẹ̀ lẹ́ni tó ṣe pé ó fi nǹkan lẹ̀ fáwọn ọmọ rẹ̀ tí wọ́n wá rí nǹkan nì táwọn náà rí lò táwọn gangan tí wọ́n fi di nǹkan níwájú Ọlọ́run tí wọ́n fi di nǹkan láyé ó pé fún wọn ju pé kó wá ju àwọn ọmọ lẹ̀ lẹ́ni tí wọ́n máa ṣe bára kiri kó ju àwọn ọmọ lẹ̀ lẹ́ni tí wọ́n máa tẹ́wọ́ kiri kó ju àwọn ọmọ lẹ̀ lẹ́ni tí wọ́n máa lọ kanlẹ̀kùn àwọn aláàjì kiri aláàjì ẹ dákun ẹ bò wá láṣìírí aláàjì bá wá wo ẹni tí ń béèrè nǹkan yóò ní la ilaha illallah Ọlọ́run ṣe báyé náà ṣe rí ni kọ́lọ́run kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa bá a bá ti wá padà wá a tún wá tẹ̀síwájú nípa àwọn ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa ọ̀rọ̀ ogún pípí kó tó di pé a wá sọ̀rọ̀ nípa kéèyàn lọ ogún lára tọrọ yẹ ká mọ nǹkan tí ń jẹ́ ogún ká sì mọ àǹfààní tí ń bẹ lára ogún kó tó di pa sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń lọ ogún lára. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ìgbà ní kẹ́ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna.
هو الله. bismillahir rahmanir rahim. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run orí ajẹ́jẹ́ tán Ọlọ́run kó máa bá ànábì wa Muhammad. Tó ní ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ tá ń bá bọ̀, kọ́lọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ ńlá ni, ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ pàtàkì ni, ọ̀rọ̀ tó yẹ kéèyàn fi làákàyè, kéèyàn fi ìmọ̀ kó fi mú ni. Kìí ṣe nǹkan tá à ń fọwọ́ yẹpẹrẹ mú rárá, torí mélòó ẹbí tó dàrú, mélòó ẹbí tí wọ́n ní ìmọ̀, mélòó ẹbí tó ṣe pé ọ̀rọ̀ ogún ti sọ wọ́n di ọ̀tá ara wọn. La ilaha illallah. Àwa ọmọ bàbá kan náà, ọmọ ìyá kan náà nígbà míì wọ́n sì dọ̀tá. Bẹ́ẹ̀ bá wádìí rẹ̀ ogún táwọn òbí fi ilẹ̀ ni. Bẹ́ẹ̀ bá wádìí rẹ̀ àìpín ogún yìí lérí ìlànà tọ́lọ́run bá fẹ́ ká pín òun ló sọ wọ́n dọ̀tá ara wọn. Jama, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa. Ọ̀kan nínú àwọn àfáà tọ́rọ̀ yé, orúkọ rẹ̀ ní Ash-Sha'bi. Bàbá ní ma min malin a'adhamu ajran min malin yatrukuhu rajulu li waladihi yugnihim bihi anin nas. Ó ní kò sí owó kan, kò sí dúkìá kan tí èèyàn ó ní tó ṣe pé a'adhamu ajran tí ẹ̀san rẹ̀ tí ó wà pọ̀ tí ó tóbi tó ju owó tó ṣe pé bàbá fi ilẹ̀ fáwọn ọmọ, táwọn ọmọ wá ń tara owó ní, àwọn ọmọ ń tara dúkìá ní, àwọn ọmọ ń tara ogún tí wọ́n jẹ lára bàbá wọn ní, táwọn náà fi di nǹkan láwùjọ. Jama, àwọn Yorùbá máa ń pe kinní kan ní atẹ àpáta dìde. Atàpáta dìde ó sì sàn kàbọ̀tẹ̀ ó lé ju atẹ ọ̀rọ̀fọ̀ dìde lọ. Béèyàn bá tẹ àpáta, ṣe bí àpáta òun tẹ̀ lé, tó bá fi dìde mọ́ndàlá rẹ̀. Ẹni tó bá wá tẹ ẹ̀rọ̀fọ̀ tẹ́sẹ̀ rẹ̀ ó máa ṣe pọ̀tọ̀pọ̀tọ̀ nínú rẹ̀, ìgbà wo ló tó fẹ́ dìde? Àfáà Sha'bi onógún tó bá jẹ lọ́dọ̀ àwọn òbí rẹ̀, bọ́ bá wá fi owó ní tí wọ́n náà tálùbáríkà wọnú rẹ̀, tó wò ní wá sọ̀wọ́ náà di nǹkan níwájú Ọlọ́run, tó sọ ẹ́ di nǹkan láyé, ó ní mọ́ndàlá rẹ̀. Kọ́lọ́hun kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Tó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, nínú àwọn ọ̀rọ̀ tánàbí sọ nípa ọ̀rọ̀ ogún, Ànábì ní Allahumma inni uharriju haqqa da'ifayn al-yatimu wal-mar'a. Àwọn àfáà wa túmọ̀ àdíìsì yìí, wọ́n ní udayyiqu ala an-nas fi tadyi'i haqqihima wa ushaddidu fi dhalik. Ànábì ní ìwọ Ọlọ́run, in lè kókó, mo tọrọ ìfúnpinpin fún gbogbo ẹni tó ṣe pé in máa ń fi ẹ̀tọ́ àwọn méjì kan dùn wọ́n. Ẹ̀tọ́ ọmọ òrukàn àtẹ̀tọ́ àwọn obìnrin. Àṣé ẹ̀tọ́ ọmọ òrukàn kìí ṣe nǹkan tá a máa fi ń dùn ún. Ẹ fún ọmọ òrukàn lẹ́tọ̀ọ́ rẹ̀. Ẹ fún ọmọ òrukàn, ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀. Ẹ fún àwọn obìnrin, ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Obìnrin yìí ṣe nǹkan tá a máa ń jẹ mógún. Ìwà jàhìlíyà ni. Ìwà ojú dúdú ni. Ká ní a máa ń jẹ obìnrin mógún ni, kí lọ́kàn obìnrin pẹ̀lú ogún. Àwọn míì sì tún kù bẹ́ẹ̀ dì sín, tí wọ́n ní kí ló dé, a gbọ́dọ̀ fáwọn obìnrin ní nǹkan kan, kó jogún lé ọkọ rẹ̀. Ìsìláàmù ò sọ bẹ́ẹ̀. Jama, tó bí èèyàn bá wá, nígbàtí èèyàn bá fayé lẹ̀, tá a ti rí pé ó ti kú, èyí tó dáa jù ni pé ká tètè, ká yára, ká pín ogún rẹ̀ fáwọn ẹlẹ́tọ̀. Ká má de ogún ní, ká má de mọ́lẹ̀.
ká tètè pín fáwọn tí wọ́n ní ẹ̀tọ́ rẹ̀. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ mẹ́rin kan bẹ, mẹ́rin àbí márùn-ún tó ṣe pé ó yẹ ká kọ́kọ́ yanjú àwọn nǹkan nìna kó tó di pa pín. Bá a bá ti yanjú àwọn nǹkan nì àti ìgbọ́dọ̀ pín. Kódà bó bá ṣe pé ihun tá ń pè lógún tó bá tán lérí àwọn nǹkan yìí ọ̀rọ̀ bùṣe náà ni. Alákọ̀ọ́kọ́ nínú àwọn ìgbésẹ̀ yìí, sadadu duyun, ká san gbèsè tí ń bẹ ńlẹ̀ lọ́rùn ẹni tó kú, ká san gbèsè tí ń bẹ ńlẹ̀, ká wádìí gbogbo gbèsè tó bá jẹ, kódà ká polongo rẹ̀. Ta ni bàbá wa jẹ lówó? Gbèsè ta ni ń bẹ lọ́rùn bàbá wa o? Ká polongo rẹ̀, ká san àwọn gbèsè ní, ká yanjú gbèsè nìna, ká yanjú gbèsè. Gbèsè ní ká yanjú ná. Kódà tó bá ṣe pé ibi pé à ń yanjú gbèsè ní gbogbo dúkìá tó fi ilẹ̀ bá tán sí mandala. Ẹ̀yin tẹ́ nẹ́tọ̀ àti jogún ẹ jogún sùúrù ni, ẹ jogún sùúrù. Òfin ìsìláàmù fẹ́ ń pé ká yanjú gbèsè náà qabla tawzi'i tarka ala al-waratha, kó tó di pé a pín ogún fáwọn tó gún tọ́ sí fáwọn tí ó jogún. Gbogbo àwa tá a fẹ́ jogún, ẹ jẹ́ ká fi ìfẹ́ wa hàn sí ẹni tó fogún lẹ̀. Hànàhànà ogún ó ti sọ ẹlòmíì di nǹkan míì. Mo fẹ́ jogún. Kó tó di pé ogún ó kàn ọ́, á san gbèsè tí bàbá fi ilẹ̀. Bówó bá tán síbi gbèsè, ó bùṣe náà nìyẹn. Jàmá, ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn onídúkìá ńláńlá, àwọn olówó ńláńlá tẹ́ rí ni, gbèsè lọ́pọ̀ nínú ohun tí wọ́n fi ń ṣe dúkìá. Ìdí ni tí wọ́n bá kú, ẹ gbìyànjú ihun tó bá kú lẹ̀ tàbí ihun tí wọ́n fi lẹ̀ gẹ́gẹ́ bí dúkìá ni, ẹ wádìí rẹ̀ dáadáa. Bí gbèsè bá ń bẹ́nu rẹ̀, san gbèsè. Bẹ́ẹ̀ bá ti wá san gbèsè, bọ́lọ́hun bá ní kó kú lẹ̀, ọ̀dà èyí tó bá kú, ibẹ̀ lọ̀rọ̀ ogún tó bẹ̀rẹ̀. Bí ó bá kú nǹkan kan, káwọn tí ó jogún ó jẹ sùúrù. Tó nǹkan ẹlẹ́kejì tá a gbọ́dọ̀ mójútó kó tó di pé a sọ̀rọ̀ ogún, tanfidhul wasaya. Àsọ́ọ́lẹ̀ tó kú bá sọ. Àsọ́ọ́lẹ̀ tó kú bá sọ. Láàrin yìí, ẹ jẹ́ á lọ mọ̀ o. Àsọ́ọ́lẹ̀ tó dáa ní o. Àsọ́ọ́lẹ̀ tó bá ṣẹ̀ríà ìsìlámíyà mú ní o. Tó bá jẹ́ sọkísọ ni bàbá sọ àní tẹ̀lé o. Àwọn nǹkan dáadáa tí bàbá bá sọ́ọ́lẹ̀, àmójútó. Ṣùgbọ́n mi mójútó tá a fẹ́ mójútó yìí, àwọn àfáà tún jẹ́ yé wa pé kò gbọ́dọ̀ kọjá sólùsù nǹkan tí bàbá fi ilẹ̀. Kò gbọ́dọ̀ kọjá ìdá kan nínú ìdá mẹ́ta nǹkan tí bàbá bá fi ilẹ̀. Iye tó bá fi ilẹ̀, a wò ó pé tó ihun tó ní ká ná lẹ́yìn ikú tòun yìí fún àwọn tó ṣe pé wọ́n fẹ́ jogún, àwọn tó ṣe pé wọ́n nẹ́tọ̀ àti jogún. Àsọ́ọ́lẹ̀ tá ń sọ yìí fún àwọn tí wọ́n nẹ́tọ̀ àti jogún ni o. Ṣòfẹ́ kan ló bá bàbá ṣiṣẹ́, kàbọ́ ọmọ ọ̀dọ̀ kan tó tí ó lẹ́tọ̀ àti jogún bàbá wa sọ kalẹ̀ pé gbogbo ìgbà tí mo bá lọ, ẹ mú iye báyìí kẹ́ fi ra mọ́tò kẹ́ gbé fún ṣòfẹ́ mi, tàbí mọ́tò títẹ̀ fi ń gbé mi nì, ẹ yọ̀ǹda rẹ̀ fún, àtàwọn nǹkan bẹ́ẹ̀ lọ. A mójútó àsọ́ọ́lẹ̀ tó kú bá sọ kó tó di pé a pín o. Àsọ́ọ́lẹ̀ tó kú sọ á tẹ̀lé pẹ̀lú májẹ̀mú alákọ̀ọ́kọ́ kó má kọjá sólùsù.
kàbí kọ́mọ̀tẹ̀ tó bẹ́ẹ̀ kọ́mọ̀ tó bẹ́ẹ̀ lọ dáa jù kọ́mọ̀ tó bẹ́ẹ̀ lọ dáa jù tó májẹ̀mú ẹlẹ́kejì kó jẹ́ pé àwọn tí bàbá sọ àsọọ́lẹ̀ fún wọn yìí wọn sínú àwọn tí ó jogún tẹ́lẹ̀ kọ́lọ́hun kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tó ìgbésẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta kó tó di pé a píngún tajhizul mutawaffa bàbá ti kú lóòótọ́ gbogbo nǹkan tá a fi sìnkú inú dúkìá tí bàbá fílẹ̀ inú ẹ̀ ló yá ti yọ gbogbo nǹkan tá a fi sìnkú tí ò ní mú iná àpà lọ́wọ́ inú dúkìá tó kú fílẹ̀ láti máa mú àlàyé lérí ọ̀rọ̀ yìí ká ní bàbá kú aṣọ tẹ́ fẹ́ wọ̀ fún aṣọ tẹ́ fi sìnkú ni inú dúkìá rẹ̀ tó fílẹ̀ lẹ́ẹ̀tì mówó tẹ́ fi raṣọ tí ó bá rà á kalẹ̀ kó tó lọ tó ẹ mọ́ wá já nánà àpà ká mọ́ nánà àpà o àwọn aṣọ olówó kékeré wà alábọ́dé wà káwá ní aṣọ tá fi wé bàbá wa a 30,000 náà ní mẹ́tùrù kan ta ló rán wọn okú òfò okú ìnákùná aṣọ tí ilẹ̀ ọjẹ́ lásán la ilaha illallah tó bá wá ṣe pé níbi tẹ́ ẹ wà àwọn kan ní máa ń wẹ òkú kánówó kan ní wọ́n máa ń gbà tí wọ́n fi máa ń wẹ̀kú inú dúkìá tó kú fi ilẹ̀ inú rẹ̀ lẹ́ẹ̀tì mú ọ̀dà àwọn ti wá wẹ̀kú inú sàárè tó kú ó ti sùn àwọn kan ní máa ń wa sàárè nì inú dúkìá tí bàbá fi ilẹ̀ tó kú fi ilẹ̀ nì inú rẹ̀ lẹ́ẹ̀tì mú o kódà mọ́tò tí ó gbé òkú láti ilé fi lọ tẹ́ inú dúkìá bàbá lẹ́ẹ̀tì mú káwá ní gbogbo àwọn nǹkan yìí là ń ṣe lọ́wọ́ ní dúkìá tí bàbá fi ilẹ̀ lọ́tán gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jogún tẹ́ ẹ lẹ́tọ̀ọ́ sógún ẹ jẹ́ sùúrù ni o kọ́lọ́hun kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa jama nǹkan ẹlẹ́kẹ̀ẹ́rin lẹ́yìn ìgbà tá a bá ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta ní síwájú ìgbà ní láṣẹ̀ṣẹ̀ wá ṣe tàdídú alwarasa ìgbà ní láṣẹ̀ṣẹ̀ wá wò èèlò ni bàbá fi ilẹ̀ àwọn mélòó ni wọ́n fẹ́ jogún ìgbà ní láṣẹ̀ṣẹ̀ wá ṣètò tó bá ṣe pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a kà síwájú yóò ti parí ogún tán náà nìyẹn àmọ́ tó bá kù ńlẹ̀ á ṣẹ̀ṣẹ̀ wá ṣètò àwa tó Sayyidina Ali ó pè wá ṣàkíyèsí kan láàrin yìí ó ní ibda'u bil kafan summa dayn summa al wasiya òun wá bá wa tó ó ní ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú báwo lẹ́ ṣe sìnkú aṣọ tó kù ọ wọ̀ ibi tẹ́ ẹ fẹ́ gbókú lọ kòtò tẹ́ ẹ fẹ́ sìnkú sí àwọn tó fẹ́ bá yín gbé sí kòtò mọ́tò tó fẹ́ gbé lọ ètò ní òun ní kẹ́ ẹ kọ́kọ́ ṣe lẹ́yìn èyí ni summa dayn kẹ́ ẹ wá ṣètò bẹ́ẹ̀ ṣe san gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ a máa ń sábà gbọ́ láwọn tẹ́ wa ta ni bàbá wa jẹ lówó ẹni tó bá jẹ lówó kó súnmọ́ àwọn ọmọ ta lòun náà jẹ kọ́lọ́hun kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ní summal wasiyya ẹ̀yìn ní náà láṣẹ̀ṣẹ̀ wá wo àsọ́ọ̀lẹ̀ tóbi bá ṣe àsọ́ọ̀lẹ̀ tó kù sọ kalẹ̀ àwa wo àsọ́ọ̀lẹ̀ Sayyidina Ali ló bá wa tó bẹ́ẹ̀ alkafnu wadayn alwasiya kọ́lọ́hun kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tó bá a bá ti wá wo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí tá a ti rí ihun tó kàn náà ni pé ká pín ogún fáwọn ẹni tí ogún tọ́ sí ká máa wá lọ ogún lára ká má tètè pín ogún fáwọn tí ogún tọ́ sí ìní tí kìí sì ṣe pé ó ní ìdí kan sàn nínú àwọn ìdí tá a fi lè lọ ogún lára tá a ní tètè pín tó tí gbogbo àwọn tí wọ́n fẹ́ jogún tẹnu wọn bá papọ̀ pé ọ̀dà àfaramọ́ pé kó sì gbélẹ̀ díẹ̀ kan ná káwa náà ká máa mójútó ọ̀rọ̀ ayé wa ná
tó bá ti yá àwa pín tẹ́nu gbogbo wọn bá papọ̀ bẹ́ẹ̀ wọ́n ní kò bá nǹkan kan jẹ́ ṣùgbọ́n tá a bá ti rí èèyàn kan nínú wọn tó ní rọ́ o ẹ bá ń gbé tèmi ẹ yá tètè sí kẹ́ gbé tiẹ̀ lé lọ́wọ́ ẹ tètè fún un lẹ́tọ̀ọ́ rẹ̀ kò sì ṣàṣìṣe kan lérí bíbéèrè tó béèrè ní ẹ̀tọ́ rẹ̀ ló béèrè bẹ́yìn bá wá kọ̀ tẹ́ ẹ bá fún ẹ̀yin náà lẹ́dẹ̀ẹ́ni ibi níwájú Ọlọ́run ká lọ pínpín ogún lára haramu ni torí pé yuaddi ila niza wa shiqaqi bayna alwarasa ihun tí ma ń fà yóò fa ìjà yóò fa wàhálà lọ dárúgúdù lẹ̀ láàrin àwọn tí wọ́n fẹ́ jogún yóò dárúgúdù lẹ̀ láàrin wọn wa huwa min babi akli amwali nasi bil batil àwọn àfáà tún jẹ́ ó yé wa pé bí wọ́n bá ní ìbò látẹ̀ lè ṣí i mọ́ wọ́n ní ká ṣí i sínú agbo àwọn tí wọ́n ń jẹ owó àwọn èèyàn níjẹkújẹ ẹni tí ń jẹ owó níjẹkújẹ ẹni tí ń lọ ogún lára pẹ̀lú ẹni tí ń jẹjẹkújẹ ọmọ ìyá ni wọ́n ó ṣe lè lógún lára pọ́ngún fólógún gbàtọ́lọ̀ wọn bá yẹn ń pé ìwọ ni baálé ìwọ lolórí ẹbí ìwọ ni táyín tẹnu rẹ̀ gbọ̀rọ̀ bí wọn bá rí ẹ nǹkan kan ò lè ṣe ó dáa kò burú ìwọ náà fi tọ́lọ́hun ọba ṣe Ànábì ní man qatta'a mirathan faradahu Allah qatta'a Allahu mirathahu fil janna la ilaha illallah Ànábì ní ẹni yóò tó ṣe pé ó wá gé ogún tọ́lọ́hun ọba ṣe lọ́ranyàn kò jẹ́ kógún ọdọ́dọ̀ ológún ọlọ́ lára ogún mi ń bẹ tó ṣe pé láti sẹ̀kántàn ogún ní ń bẹ ńlẹ̀dẹ̀ ní tí wọ́n pín ẹ wá rí àwọn ọmọ wọ́n pín sí méjì apá kan nínú àwọn ọmọ wọn máa gbádùn wọ́n máa lo mọ́tò tó dáa wọ́n máa lo ilé tó dáa ẹ wá ra àwọn kan wọ́n máa gbẹ̀sẹ̀ kiri ni wọ́n máa ṣe bára kiri ogún sì ń bẹ ńlẹ̀ tí wọ́n pín bí wọ́n bá sì pín ogún ní ó súnmọ́ káwọn máa ní káwọn náà ṣoríire látara ogún tí wọ́n gbà kódà ó súnmọ́ nígbà míì kí wọ́n tún rí nǹkan ṣe fún ẹ̀sìn ju bàbá wọn tó fogún lẹ̀ lọ ṣùgbọ́n a kọ̀ àní píngún àìpíngún ní nǹkan tí ọ̀dá ni àwọn àfáà jẹ́ ó yé wa pé ta'khiru kismatil miras huwa minal gulul wọ́n ní kéèyàn máa lọ pínpín ogún lára wọ́n ní nínú gùlúùlù ló wà ihun tí ń jẹ́ gùlúùlù òun náà ni kéèyàn ó jí ogún kéèyàn jalè nínú ẹ̀tọ́ tẹ́ni tó ní nǹkan fi ilẹ̀ Al-Qur'ani ní wa man yaglul yati bima ghalla yawmal qiyamah bọ́ ọba wá ṣe bẹ́ẹ̀ ihun tó jí nì ihun tó fà sẹ́yìn tó jẹ́ kó ṣeé ṣe nì jàǹbá tó ṣe nì àìṣẹ̀tọ́ nì tó bá dijọ́ àgbéǹde al-kiyama ó padà mú wá níwájú Ọlọ́run ó padà mú wá jàmá nígbà míì àwọn míì nínú ọgbọ́n kí wọ́n fi lọ àsìkò lára nípa ogún pínpín wọ́n wá gbé ogún pamọ́ bàbá nílé níbìkan onílé lóyìnbó onílé Kọ́ngò onílé lábìjan onílé kiri wọ́n wá gbé kan nínú àwọn ilé ni wọ́n gbé pamọ́ wọ́n à ní jẹ́ kí gbogbo àwọn ọmọ mọ̀ ń pé dúkìá tàwọn ń bẹ níbìkan ogún tàwọn ń bẹ níbìkan wọ́n wá gbógun ni wọ́n gbé pamọ́ àwọn kan máa wá gbádùn rẹ̀ lásìkò táwọn kan ń fi ojú winá wàhálà àwọn àfáà ní amúrún muharramun shar'a bọ́ ọba ṣe bẹ́ẹ̀ ihun tó ṣe ní èèwọ̀ ní nínú Islam èèwọ̀ ní nínú sharia Islam kódà àwọn àfáà ní ìwọ pẹ̀lú ẹni tí ń jẹ owó ọmọ òrukàn níjẹkújẹ nǹkan kan náà nìyí bọ́rọ̀ bá wá dáàrin yìí wọ́n máa ń fi àyà kan ṣàpèjúwe wọ́n máa ní innal ladhina ya'kuluna
أموال اليتامى ظلما إنما يأكلون النار وسيصلون سعيرا إنما يأكلون النار وسيصلون سعيرا. wọ́n ní gbogbo ẹni tí bá ń jẹ owó ọmọ òrukàn níjẹkújẹ, ọmọ òrukàn náà ni ẹni tó ṣe pé òbí rẹ̀ kú ó fi lẹ̀, ẹ fún un ní ogún rẹ̀, ẹ pínpín rẹ̀ fún un. bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ẹ̀ fún un, tẹ́ ń lọ àsìkò lára nípa pínpín, kàbí ẹ tẹ́ gbé apá kan pamọ́ nínú ogún. àwọn àfáàní innama ya'kuluna fi butunihimun nar, iná lẹ́ ń jẹ sínú o, iná náà lẹ́ ń jẹ. kódà ẹ wò ná, ìwà tẹ́ ń hù ní ìwọ ọmọ náà ni, ẹnìkan ò ní wù kọ́ mọ́ wọ náà Ọlọ́run. níbi tọ́rọ̀ burú sí, gbogbo ẹni tó ṣe pé Ọlọ́run bá kádàrá pé kó máa gbọ́, akàákún pé ọmọ tẹ́lẹ̀, ṣùgbọ́n látẹnu gbígbọ́ tó ń gbọ́ yìí ó ti mọ̀ o. ogún ológun tó dáwọ́lé tó jẹ́ kí wọ́n pín ní, a tètè ṣètò bí ó ṣe jẹ́ pínpín, mọ́ lọ lára mọ́, ṣètò bí ó ṣe jẹ́ pínpín. nígbà míì àwọn míì ọ̀nà tí wọ́n máa ń gbà fi lọ ogún lára nípa pínpín rẹ̀, òun ni pé wọ́n gbé e lọlé ẹjọ́, wọ́n máa wá fà á lẹ̀, wọ́n máa fà á, wọ́n máa fà á, wọ́n máa fà á. gbogbo àsìkò tí wọ́n fi ń fà á lẹ̀ ni àwọn ọmọ ń jìyà. wọ́n sì máàmọ̀ ni wọ́n fi gbé lọlé ẹjọ́, wọ́n mọ̀ pé tó bá ti débẹ̀ kò ní yá. la ilaha illallah. wọ́n mọ̀ pé tó bá ti débẹ̀ kò ní yá. tó àyíyá rẹ̀ ni àwọn ọmọ jàǹfààní rẹ̀. àwọn ọmọ tí wọ́n lógún tó yẹ kí wọ́n máa jàǹfààní nǹkan táwọn òbí wọn fi ilẹ̀ fún wọn, àwọn ọmọ jìyà. jàmáà, ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa o. àbòsí tó tóbi ni, àbòsí ńlá ni. Ànábì sì ti jẹ́ ó yé wa pé àbòsí, az-zulmu zulmatu yawm al-qiyamah, àbòsí tá a rí ni òkùnkùn ní tó bá dijọ́ àgbéǹde al-qiyamah. kọ́tẹ̀ tó dijọ́ àgbéǹde al-qiyamah ńkọ́, alábòsí ò ní ṣíwọ́ rẹ̀, alábòsí ò ní ṣíwọ́ rẹ̀, bọ́ bá lóore kò ní tán rẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ dáwọ́lé ogún, tẹ́ ẹ jẹ́ kí wọ́n pín ogún, tẹ́ ẹ jẹ́ kí wọ́n pín ẹ̀tọ́ fáwọn ẹlẹ́tọ̀ọ́, ẹ̀yin nìyẹn o, Ọlọ́run ọba nìyẹn. tó bọ́bá wá ṣe pé àìpín ogún yìí bi ghairi muwafaqatil jami', tó bá ṣe pé àwọn tó ní, àwọn tí ẹ̀tọ́ ọ̀tọ̀ sí, àwọn tó yẹ kí wọ́n gba ogún, tí gbogbo wọn ò bá panu pọ̀, a rí pé àìpanupọ̀ wọn ni yóò máa fa ìnira fáwọn apá kan nínú wọn, yóò fa ìnira fáwọn apá kan nínú wọn. jàmáà, gẹ́gẹ́ bí àsìkò, ẹ jẹ́ kí n sáré lọ bì kan tó ṣe pé àárín ńlá ni. a máa ń sábà gbọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà pé bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ bá píngún, ará ọmọ ni ẹni tó ní ogún nínú sàré, àwọn mọ̀lẹ́kà ọmọ afárá ní. jàmáà, ọ̀rọ̀kọ́rọ̀ ni, kódà irọ́ ni. ẹni tó ní ogún, ẹni tó fogún lẹ̀, ó ti ṣíwọ́ ọṣẹ́ rẹ̀, ó ti ṣíwọ́ ọṣẹ́ rẹ̀. ibi tó báṣẹ́ dé tí kú fi ká, tí kú fi pè é, tí kú fi mú lọ, tọ́lọ̀ wọn bá fi pè é sọ́dọ̀, ibi tíṣẹ́ rẹ̀ dé nìyẹn, ó bá tán. kò sí nǹkan kan tọ́lọ̀ wọn bá fẹ́ bí nípa ohun tẹ́yìn ṣe lẹ́yìn rẹ̀ mọ́. gbogbo ohun tẹ́yìn bá ń ṣe lẹ́yìn rẹ̀ ó kù sí yín lọ́wọ́ ni o. òun ti ṣe yí tó fẹ́ ṣe o, ó sì ti fi nǹkan tó fẹ́ fi ilẹ̀, ó ti fi ilẹ̀ fún yín o. bẹ́ẹ̀ bá ṣe dáadáa ẹ̀yin nìyẹn o, bẹ́ẹ̀ bá ṣe dáadáa ẹ̀yin nìyẹn o. ọ̀kan ọ̀kan wọ́n o, ọ̀kan ọ̀kan. ibi tá a kàn lè fura sí díẹ̀ nípa ọ̀rọ̀ yìí kò ju ọ̀rọ̀ àfáà tọ̀hún tó ní tá a bá pín ogún nílànà ìsìláàmù, àtúbọ̀tán rẹ̀ ní jẹ́fẹ́ni tó fogún lẹ̀ lọ. nípa pín ogún nílànà ìsìláàmù, àtúbọ̀tán rẹ̀ náà lọ jẹ́ fẹ́ni tó fogún lẹ̀. ṣùgbọ́n pé wọ́n máa fìyà jẹ nú sàréè, kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀.
assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ومن كل شيء